Ṣé ìtì òun lọ?
Èwo ló dín kókó mẹ́? Ṣé gàrí ẹ̀ ẹ̀fọ́ mi túká. Tí gàrí bá ti rọ̀, ipò ìtẹ̀lẹ̀ ewu. Gàrí ọ̀nà. Ṣé tọ̀nà ni alásọ̀dá àmọ̀? Ọ̀gá ló síbẹ̀. Ẹ fílẹ̀ kọ́ ọ̀gá ló síbẹ̀ lọ́sọ̀ ọ̀la. Akíwa lọ́kùnrin, akíwa lóbìnrin, akíwa ọmọdé, akíwa lágbàlagbà. Bí ó ṣe dá alẹ́ bá wá sílẹ̀ yìí, lóde ìdìbò tẹ́ wá ẹ̀ ní bá a sẹ́ kúrò. Àwọn òbí tí wọ́n rán yín níṣẹ́ ẹ mú àbọ̀ irin lọlé fún wọn. Bí wọ́n ṣe ń tọ́ yín ẹ̀yin náà rọ̀ mọ́ tọ́. Ó sì mọ iye gbèsè tó jẹ tí ọkàn rẹ̀ òfin ní balẹ̀. Mo dúpẹ́ lọ gbogbo mẹ́tẹ̀ẹ̀dì pátá. Bákan náà mo dúpẹ́ lọ babaláwo.
Thank you.